Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin, nígbà míì a ní ọ̀tá tí a kò mọ̀. Ọlọ́run Allah subhanahu wa ta'ala mọ̀ èyí dájú. Ìgbà míì ó dàbí wípé kò sí ìdáàbòbò. Ọlọ́run subhanahu wa ta'ala sọ̀rọ̀ wípé òun yóò yẹ̀ wá wò pẹ̀lú ìdánwò ráńpẹ́. Ó sì lè yẹ̀ wá wò pẹ̀lú ọ̀tẹ̀ láàrin wa láti ọ̀dọ̀ ẹni tí a mọ̀ tàbí ẹni tí a ò mọ̀. Nígbà míì a ní alábòsí tó ṣe wípé wọ́n rẹ́rìn lójú yín ṣùgbọ́n wọn a máa fi ọ̀bẹ gún yín lẹ́yìn. Báwo ni a ṣe fẹ́ ṣe? Kí ni ohun tí ó wà nínú Al-Quran tó fúnni ní ọ̀nà àti àlètọ̀? Kí ni kí n ṣe? Nítorí tí n bá bẹ̀rẹ̀ sí í dá wọn láàmú, ó ṣe é ṣe kí inú mi má dùn, inú mi yóò sì bàjẹ́, kò sì ní sí ìgbéga nínú ayé mi. Mo ní láti tẹ̀síwájú láti dìde láàárọ̀ pẹ̀lú ẹ̀rín lójú mi. Mo nílò ohun ìrètí àkọ́tun nínú àánú Ọlọ́run subhanahu wa ta'ala láti dìde láti dáhùn ìbéèrè náà. Ọlọ́run subhanahu wa ta'ala sọ nínú suratu An-Nisa. Wallahu a'lamu bi a'da'ikum wa kafa billahi waliya wa kafa billahi nasira. Ọlọ́run mọ àwọn ọ̀tá rẹ̀ àti wípé Ọlọ́run ti tó ní olùdáàbòbò rẹ̀. Ọlọ́run sì ti tó ní olùrànlọ́wọ́ rẹ̀. Ǹjẹ́ ẹlòmíràn wà tó lè ṣe bí Ọlọ́run gẹ́gẹ́ bí olùdáàbòbò fún ìwọ àti èmi?